mo fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ ní àyín lónìí o bójú bá ń kàn ọ́ lé máa lọ lé o. Allah akbar. Ọ̀fà ni mo ti wá. Akani. Bójú bá ń kàn ọ́ lé máa lọ mo yọ̀ǹda rẹ o. Akani. Òdodo ọ̀rọ̀ ni. Ọ́ lé máa lọ lé o. Allah. Ṣé ẹ̀rọ lọ́hùn ó sọ burú débi pé kò lálábàárà. La ilaha yẹ. Tán bá sọ pé ta lọ lọ́hùn ó burú débi pé kò ní kọ́sítọ́mà. Kò ní kọ́sítọ́mà rárá. Ìmọ̀ ṣe àwọn ìṣesí kan tí ó fẹ́ kẹ́rù ó máa bá ọ sá. Ọlọ́run á kí ọ. Allah. Tó bá ṣe òní mímọ̀ báyìí bàbá àgbàdá ńlá àná sojú yín. Allah. Tọ́lọ̀ ń bá ṣe òní mímọ̀ báyìí ó yẹ ká kí Ọlọ́run. Allah. Kó má dáa fún gbogbo ẹni tó láàdọ́gbọ́n sí ọ̀ sí òfò. Àmín àmín. Ọlọ́run ò dọ́gbọ́n sáyé. Allah. Ìní rọ̀jò lókè tó ran òrùn sọ́fà. Tó bá lọ́jọ́ sí gbogbo ẹ̀ omi lè tán ní à ń dọ́gbọ́n sí. Allah. Allahu akbar. Ọ̀dí Allah ta'ala lè zá lórí fáyidà. Yóò wá dá Ọlọ́run ò ní dá gbogbo èèyàn lóun lẹ́ẹ̀kan náà. Kí àyíká ẹ farabalẹ̀ ẹ ti gbọ́n kankan. What do you mean? Ó pera rẹ̀ ní àlà adilu kò sọ pé àlà adil. Allah. Àlà adilu huwa al-fa'il. Allah. Walam ya'ti bi ismil balaga fil adil. Allah. Innama ata bil musdar. Al-adilu wa dhalika al-musdar musdaru nawi. Fannahu la budda an yatanawwa. Al-adilu ló wí kò sọ pé adilu tó bá tẹ̀rẹ̀ ní adilu ó dẹ̀rẹ̀. Rọ́dí Allah ta'ala ni. Ó gbọ́dọ̀ pín nǹkan dọ́gbadọ́gba ó ní déédéé ní í ṣe. Bí n bá ti rí lára rẹ bí mo ti déédéé. La ilaha illallah. Allah. Allah. Má rò pé ń ṣe dọ́gbadọ́gba. Kò sí níbi ẹ̀ pè sí. Illallah. Mo kí ọba náà kó ṣeun. Allahu akbar. Njọ́ tí mo rí fọ́tò lé inú mi dùn gan. Torí inú tí mo fi mọ̀ pé yóò dáa fún mi ni pé mi bínú oore olóore. Bẹ́ẹ̀ni, Akani, òdodo. Inú mi wá dùn nígbà tí mo rí ilé ẹ̀ mọ́ ni ha ń sì wá. Allah. Àwọn èèyàn máa ń sọ Báyìí ṣe há tó. Bàbá pé kì í wá. Bẹ́ẹ̀ni. Mo ní bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Njọ́ tó ọba tí ì máa rówó nù ilé rẹ̀ kọ́ jòkó kò ì dáa fún ọ. La ilaha illallah. Àgbo tí gbàdọ̀ bá travel lọ́wọ́ àsìkò tó rówó. La ilaha. Allah. Wọ́n á pè é. Allah. Wọ́n á ní à ń sì wá. Sọ pé mi kọrin. Bẹ́ẹ̀ni, ó yà mí lẹ́nu. Nítorí mo gbé orin wá lónìí mo rántí Allah ṣe akbar. Mustapha Mubaraku. Rọ́dí Allahu Allah ta'ala ta'ala. anhu. Aṣílétọ̀ kéwọ́ ọmọ Málíkì. Allah akbar. Allahu ta'ala anhu. Ẹkùn ẹni tí ń pèrè ẹ̀ tí ń dára rẹ̀ lóhùn. Rọ́dí Allah ta'ala anhu. Mo sọ fún Jamiu Adégún wà níjọ́ tí ń wí kankan mo lá dìlítì sáfìsì ẹ̀. Bó ṣe rí nìyẹn o. Ọjọ́ dúró síbi kíní Jésù tó ẹ̀ ń jọ ń fà. Bó ṣe jẹ́ nìyẹn o. Tó o bá dá sọ̀rọ̀ Súfì ọ gbàgbé bọ̀ sáyé rí. Ẹ̀sìn bá Wàláì. ń jíṣẹ́ fún mo sọ fún Ṣéwò Yásàtà. Bó ṣe rí nìyẹn o. Mo ní Yásàtà mi yí ṣe wá sí so mo sọ fún kíṣkí. Mo lè mi ṣe wá sí kájọ mọ búra wa. Mo lá Adégún wà ń kọjá là. Ṣerú ẹ̀ rí. Mo gbọ́ lórí nẹ́ẹ̀tì tó bú Ṣéwò Mustapha. Mo ní ha wọ́n dìlítì sáfìsì ẹ̀. Rọ́dí Allah rí. Ẹ sọ gbogbo sọrí Jésù àti gbogbo wọn kájọ máa fà. Ó bẹ́tà. Yóò wáyé kò wáyé. Ó bẹ́tà. Kí ni problem? Ṣé bí Jésù bá wáyé lónìí Goslo ò ní mu? Akaramakallah. Ó bá Bẹ́ẹ̀ sì tán. kó lórí pé wọ́n ní Jésù ò wá mọ́. Wàláì kò ní wá wàláì tẹ́lẹ̀ kò ní wá. Tí Jésù bá ilé wá rìdíìmù tó wá sọ pé nǹkan lọ́mọ Ọlọ́run wọ́n nà kú ọ̀nbẹ ni. Ládùúgbò tí bàbá ń kọ́ Allah. tó sì fowó Jésù kọ. Bẹ́ẹ̀ni. Kí Jésù ó yà jókòó síbi ó wà jẹ́. Nǹkan bàjẹ́. Yóò bá jẹ́ ní Nǹkan bàjẹ́ Rọ́dí Allah wá ni. ṣe kí ni? Rọ́dí Allah ni. Ẹ sọ pé ń bọ̀ káàbíyèsí Ẹni àkókò ẹ̀. rẹ̀. Ọba Ọlọ́run kábíyèsí rẹ̀. Ọba Ọlọ́run olórogún kò lábàgà kò lẹ́ni kejì. Kábíyèsí rẹ̀. Ọba Ọlọ́run. Rọ́dí Allah. Kí Ọlọ́run yẹn. Allah. Ẹ farabalẹ̀. Kí Ànábì sallallahu alaihi Sallallahu alayhi wa sallam. Bàbá àgbàdá láyé ní pẹ́ lórí ọ̀rọ̀ ó wù mí kí n kú òlékòlé ní àmọ́ wọ́n ní asùn Prógámù tó ti wà wọ́n nílẹ̀. ní ẹ sọ pé a gbọ́dọ̀ lọ bí ẹ bá tiẹ̀ wá bí tí ò bá wọrú lé yìí ọlọ́mọdé yẹn ò sí rìn Àmín àmín. wọ́n á ní mo gbójú agbo lọ irú èyí kí wọ́n gbójú agbo lọ Allah. àwọ̀ bẹ̀ wọ́n jòkó lẹ̀ Allah. mo kí Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. Ànábì náà ní gbogbo kálukú fẹ́ jọ Allah. àmọ́ dàrú mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́
sọ mẹni tí ń jẹ́ Rasulullah. sallallahu alayhi wa sallam. tó bá ma ọ ma dáadáa bọ́ bá ma nẹ́bi sọ pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ̀yin aláṣẹ́láàtú ẹ̀yọ̀ ń bọ́ ànábì kí n bọ́ sọ pé sallallahu alayhi wa sallam. as-salatu. as-salatu. was-salamu. was-salamu. alayka ya Rasulallah. alayka ya Rasulallah. mo kí Mawlana Sheikh Ahmad Tijani. radiyallahu ta'ala anhu. mo kí àpèrànà ṣe gbogbo ayé. Yes. afa tó dé tó sọ gbogbo afa àsákò. Mawlana Sheikh Alhaji Ibrahim. Yes. Radiyallahu. radiyallahu ta'ala anhu. a tún orí ẹni tí ò sún wọn sí. Radiyallahu. ọ̀gá wa láyé lọ́rùn. mo ní táwọn èèyàn sì fi ka èmi láyà ni pé olórí ibú ò sínú òdìlé. La ilaha illallah. bàbá kan ó tó bí ọdún mẹ́ta wọn aláwọn fẹ́ kú mo ní ẹ má kú. Wọ́n kú báyìí o. gbàtí wọn wá kú tí wọ́n gbọ́. Allah. ọlọ́run á ní kó dáa fọ́ọ̀mù wọn mo ní Ẹ má rẹ́rìn wallahi. ikú wèrè jọ́sí tẹ́lẹ̀ fẹ́ kú. Allah. tẹ́ bá ti kú ní ìsinsẹ́ èyí ó sojú yín. Allah. bàbá ẹ má jálì kí a máa wù yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wallahi tallahi. torí ẹ̀yin wòlíì ọlọ́run kí wọ́n sọ pé ọkà àwọn tó lọ ń fà mí ẹ fi ẹ́ lẹ̀ síbi tán wà yẹn. Ẹ jẹ́ àwọn ọmọ ẹgbẹ́ mẹ́. wọ́n sọ pé kan. kọ́lá mọ́kànlá tí wọ́n tún ní ráàyè ká ni wọ́n mọ̀ fi ránṣẹ́ ládìá. Kúlú Allah ẹsẹ̀ sí wọn. bàbá oore yín ṣẹ̀ṣẹ̀ dé ni. Allah àmín. Ẹ sàmí fún bàbá. ọlọ́run sì ní mú ikú mẹ́. àmín. bí kìsìkìtì kí ni mo kí yín ẹ kú iṣẹ́. Allah. iṣẹ́ tẹ́ ẹ ṣe tó bí àfa yìí iṣẹ́ tí mọ̀lẹ́bí kan ò kí n kú iṣẹ́ ni. La ilaha illallah. kò rẹ́rìn-ín nítorí pọ́ ọmọ hídímọ̀ là wa bàbá adánlá èso hídímọ̀ là wa. Allah. mo mọ̀ túmọ̀ kí bàbá èèyàn ó ṣẹrú sìn. Allah. èso hídímọ̀ là wa wọ́n yìí sóríire lé wa Allah. bá mi ló ṣe ń jí okọ̀ ọ̀hún Allah. wọ́n yìí sóríire lé wa o Allah. ọlọ́run wàlẹ́ Hello. ayé wọn máa bàjẹ́ nù rántí àní wàlẹ́ Allah. bá mi ló yí padà Allah. bá mi ló lóhùn láìkẹ́ ọlọ́run ọ̀rọ̀ tó ọ̀rọ̀ mọ̀ radiyallahu ta'ala anhu. ọ̀rọ̀ tó lé ni mò ń sọ fún yín yìí radiyallahu ta'ala anhu. Má rẹ́rìn bá mi káyì. ló ní kí ló dé Allah. ọlọ́run yí padà Allah. wọ́n wá jẹ ìyá yíyí padà Ó pọ̀. wọ́n ṣe hídímọ́lá gẹ́gẹ́ yẹn Bẹ́ẹ̀ni. 40 years Allah. 40 years náà lò lọ́dọ̀ ṣẹ̀rí Bó ṣe rí nù. Ìwọ́n tó ń kájú lọ́dọ̀ ṣé wù rẹ̀. 40 years wọ́n sẹ̀ wá dọ́fà wọn wá pàdé baba búlálà Radiyallahu ta'ala. radiyallahu ṣẹ̀rí ta'ala wá ní anhu. ọba mẹ̀tìtúbì kan pàdé tọ́ ọba débẹ̀ gbà fún Ọtún bẹ̀rẹ̀ ìdímọ̀ mi. àwọn àṣẹ tó bẹ̀rẹ̀ hídímọ́ mi àwọn àṣẹ baba búlálà ní 30 years Ó ṣe jẹ́ nù. Allah. Dó aláàkù. ó dọ̀mọdún mélòó sọ́ọ̀sì mọ̀ pàrọ̀bó kí wọ́n bẹ̀rẹ̀ Arúgbó ara náà sì tún ni. kì í sàròbó náà bẹ̀rẹ̀ Èyí hídímọ́ arúgbó. Bẹ́ẹ̀ ni. agbára ni wọ́n fi ṣe gbogbo ohun tí mo sọ yìí Radiyallahu ta'ala anhu. wọ́n sì tún wá lọ kí ọdún mẹ́ta ń kírun La ilaha illallah. tí mo mọ̀ túmọ̀ hídímọ́ radiyallahu anhu. mo fi sọ fáwọn èèyàn pé kúò lọ́nà fa n ti ń bọ̀ lágbá o Allah. arúgbó ara wọn fi bí mi Allah. arúgbó ara wọn fi tọ́ mi Bẹ́ẹ̀ni. ẹni tó rà arúgbó rí ọmọ kò ní mọ bí ó ti ṣe Allah. kì í Radiyallahu. ṣeré bàbá kì í ṣeré ọlọ́run ò ní búyàn lórí rẹ̀ ọ́ ṣiṣẹ́ fún ni La ilaha illallah. Allah. gbogbo nǹkan ní fọ̀fẹ́ sí Ah, kó ah. débi oríire ó ní rárá ẹ̀rí ó ní yútìlì yìí kí mọ́ ta man yasha. yàgì fírù Ma yasha. wàláhì ń gbó débi ọ̀rọ̀ oríire kò fi má yàṣà òsì Allah. you have to pay for it La ilaha illallah. bàbá mo kí yín tẹ rọ́jà rà Allah. 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 kò ní padà dẹ́kun Àmín. tọ́lọ́ bá ti jọ́lọ́hún àfikọ́ bẹ́ẹ̀ kò Wàláhì. fẹ́rẹ́ rárá Mm-mm. ṣé mo tún fún ọ tán ọ tún fi ń ṣe é Mm-mm. kò ní pọ̀ wọ́n fún yín mọ́ Àmín. àmín. mo kí yín ẹkùn ọmọ tí wọ́n bá Adama ní Allahu ayatahu. ọmọ mélòó ní bẹ lórí zayin ẹyọ kan ni Allah. àmọ́ ńgbà tí wọ́n kó ọmọ fún ṣin wọ́n wá kó ọmọ mẹ́ta sórí ẹ̀ Allah. wọ́n ń sakọ oníwà láìta láì òun lọ́mọ mẹ́ta ọlọ́ni máa ti ọ̀bọ lórí ibú Allah. Allah. bí zayin ti lọ́mọ kan ó sì ń di zayinu La ilaha illallah. sí ò wá lọ́mọ kankan lórí ọlọ́ni wọ́n máa jẹ́ sàádà La ilaha illallah. mo fẹ́ túmọ̀ la ilaha illallah má sì sọ̀rọ̀ nísìn ẹ bá ń gba máìkì ọwọ́ rẹ̀ ọtí pààbí mo fẹ́ túmọ̀ la ilaha illallah
abolówó lágbà Damallahu hayatahu. Kìsìkì ti sọ̀rọ̀ kan ó sì lágbára ó ní kò ní dùn mọ́ gbogbo èèyàn ara mi bù má sọ ó wá ní ẹtú máa retí àṣàṣì mo wá gbójú òkè mo wá wò pé a tún lè ṣàṣìyàn ńgbà téèyàn kó búlọ̀kù bàbá rẹ̀ ṣé ní bàbá rẹ̀ kọ́ wọn ilẹ̀ òsì tán lẹ́kọ̀ọ́ kí ló máa sà lójú ẹsẹ̀ ni wàràdì kan sọ fún mi pé bẹ́ẹ̀ ni olórí ibú ó sà torí wọn kú ti yín létí ẹ pé létí ẹ wọn ti yín pin kò lè sórí ire. mo wá ní tó bá rí bẹ́ẹ̀ yàyín náà ní ti ń kọ́ tí mo kọ́ lọ́mọ lọ èmi kọ́ kíní wọ́n di ọlọ́run ló mọ ibi tí mo wá yàyín náà mo wá ní ń sọ ṣùrùtù la ilaha illallah bóyá nìkan wà ń bí tọrọ òye wọ́n sọ pé àwọn asúfin ni wọ́n ní la ilaha illallah ní májẹ̀mú méje ṣùrùtù la ilaha illallah sab'atun. ṣùrùtù la ilaha illallah sab'atun. al-awwal. al-ilmu al-munafi lil-jahli. tó o bá fẹ́ mọ̀ la ilaha illallah sọ pé kò sí nǹkan kan àfọlọ́hún bẹ́ẹ̀ kọ́ ó jù bẹ́ẹ̀ lọ al-ilmu lọ nímọ̀ kan al-munafi lil-jahl àìmọ̀kan ò gbọ́dọ̀ wọ̀rọ̀ rẹ mọ́ torí fa'alamu annahu. la ilaha illallah. téèyàn bá ní 25 lọ́wọ́ ó sì fi ràn mọ́ lóúnjẹ ọmọ bá sọ 25 nù wọ́n ní tó bá dé mọ́ náà ó fẹ́ kébi ó pa ọ́ di. Allah. al-ilmu al-munafi lil-jahl. Allah. ọ̀gbọ́n sọ pé màmá. olówó lágbà ṣe ń jọ́ tẹ bẹ̀rẹ̀ lórí báyìí. rárá ọmọ ọlọ́run yẹn ni munafi lil-jahl njọ́ tó bá tún wá da tó dà lára rẹ̀ mọ́ tún gbàgbé ẹ̀ mọ́ gbàgbé àjọ tẹ́ ẹ̀ dá. Allah. tójú níjẹ̀ẹ́ta kọ́ ni njọ́ wo la bẹ̀rẹ̀ muharram ìjẹta náà yàbí njọ́ monday àwọn àjòkó àwọn ọmọ mi ń gbà tí a ṣàdúrà tán wọ́n wá akínwọ́gbé àwọn ọmọ wa fẹ́ ṣe wàsíbà wọ́n ti rí ẹran kan tá a pa ẹ̀hún kọ́ ọmọ kí inú wọn ti dùn fún àwọn jagun mo ní ẹ bó sí wàsíbà jàre adániwáyé fẹ́ rájọ wa tí o bá tún rí talẹ́ yóò bá wa wí. lọ́mọ al-munafi lil-jahl lọ́mọ ìmọ̀kan kú ònú ọ̀rọ̀ rẹ bí ó ti sọ̀rọ̀ yín ló ṣe yìí àmọ́ ẹ ṣe tọ̀tà mọ́ munafi lil-jahl. ẹlẹ́kejì. al-yakinu al-munafi li-shakki. ṣurutu la ilaha dábàá gba la ilaha illallah rẹ̀ ọ́ lọ lámàdájú al-munafi li-shakk májèyè méjì ó wà lẹ́mìí ẹ̀ ẹni tó kíkì mọ́tò rẹ̀ tí o ti start kó máa kíkì ẹ̀ lọ bóyá bátìrì ló kú yọ bátìrì ọlọ́mú mi tó bá tún gbé bátìrì mi sí tó bá tún kíkì ẹ̀ tí ò dáhùn péré wáyà sí tó bá yá pọ̀ ọmọ kéékèèké ọ ní wọ́n bọ̀ tì í tó bá dáhùn nísàlẹ̀ ńgbà tó yá yóò padà dáhùn níwájú ilé bẹ́ẹ̀ níṣẹ́ wa wọ́n ní àwọn kíkì ẹ̀ tó bá yá yóò dáhùn ẹ̀mí rẹ̀ ó sábà pé yóò dà fún mi nídìí iṣẹ́ yìí. al-yakin al-munafi li-shak lámàdájú òkodoro májèmí rẹ̀ ó rò pé sáwa náà wà lè kọ́lé sẹ́kọ̀ọ́ yìí ó ti bàjẹ́ sọ ó ti bàjẹ́ sọlọ́wọ́ làgbà mọ̀ pọ́lọ́ lè ṣe yìí. Allah. ìwọ ṣe wá lọ ní yakin àmàdájú pé sọlọ mi ni àjọ náà tán bí owó munafi li-shak má fi iye méjì sí alá àṣẹ tàwáfù sáà ní Tìjàní àláwà àwa parí tàwáfù ní Mẹ́kà làwọn kan náà bá ní àjòkó kásádùá wọn bá ní bóyá ó tiẹ̀ gbà bí ó gbà ó sì súnmọ́ ẹgbẹ́ báyìí wọn ní kí ló dé bàbá fẹlẹ́ mu ní abẹ́fẹ́ sí orí ibo ni ẹ mọ bí mo ti wà ní ẹ mọ iye owó bàálù tí mo san Ọlọ́run tó ní ma yílé mò ń yílé kò yín sì béèrè wáì ó ní ma yí yín sì ń yí wèrè rẹ àwa jòkó ní àyàn sọ pé bóyá mo lọ́rọ̀ ọtí gbanti mo wí àmọ́ owó tí mo san wá mo fẹ́ pa n tó délé. Allah. lórí òkè mi ti mọ̀ pé ọ gbà á ṣùgbọ́n àlámà gbígbà kí o tó délé 1.6 mo san sa ẹ jẹ́ rí Mẹ́kà ni o Madina ni o Mọ̀nà ni o inú ọkọ̀ ni o kí n tó délé mo fẹ́ rówó mi wallahi aqsamtu bi rabbil Kaaba. Insha Allah. inú bàálù mo ti rówó kí n tó dé Nàìjíríà billahi la ilaha illa huwa náírà mo fi sanwó dọ́là wọn fi san. Allah. No, I like you because I asked you that I want to see the sign. Naam.
kí ni problem ẹ tó ń ṣe ṣákù nínú ayé ara rẹ kí ló dé why are you doubting yourself lọ gbéyè méjì kúrò tó bá jẹ́ pé lódodo lọ mọ̀túmọ̀ la ilaha illallah ọ̀rọ̀ ibi tó parí sí ni wọ́n fi nafuyu bẹ̀rẹ̀ wọ́n fi isbatu parí ẹ̀ kódà àwọn nínú hatu tí wọ́n túmọ̀ ìrọ́bù la ilaha illallah illa istisnaya ni Allahu almustasna bi illa jẹ́ ọ̀dọ́ lójú àní nǹkan kan ò sí òní bẹ́ẹ̀. Number 3. alikubulu alimunafi le rọdi. alikubul lọ gbà alimunafi le rọdi tó ọ̀pọ̀dọ̀ sọ pé ọgbà mọ́ ọlọ́mọni. Allah. wàláhi mo fi tútó bí ọlọ́run búra ọlọ́run àtúmọ̀ dénjọ́ mi bẹ́ẹ̀ yẹn ti dín ilé tó tuntun tó yóò sì tún mú bisikíìtì wá máa jẹ́ kó máa dunnú. Allah. gbà fún a. alimuna. ṣé gbogbo ẹni ó kọ́lé tó dùn náà lórí dùnú mbẹ́. Allah. ṣé gbogbo ẹni ó ní bẹ́ẹ̀dì lórí oorun ra. Allah. bẹ́ẹ̀dì wọ́n ń tà wọ́n yìí tó oorun ilé wọn ń kọ́ wọ́n yìí kọ́ láfíà ọwọ́ ọlọ́run ní gbogbo ẹ̀ wà ìwọ ni ọlọ́gbà pé ọba mi bí mo ti fẹ́ kọ́ ṣe lọ́ọ́ sí alikọ́bùl alimunafi lirọ́d ọ̀rọ̀ pé yóò padà ọ̀ nígbà àmọ́ yóò máa nà ọ́ lẹ́gbà ọ̀ wà gbà fún. Allah. ọ̀rọ̀ pásán ni ọ̀ jáwọn ṣe Abdullahi Salati ó sọ ń tójú wọn rí baba bẹ́ẹ̀ ni ẹ̀ ń sọ ń tójú ẹ̀ rí bí bàbá yìí ní kí wọ́n sọ̀tàn kọ́bùl wọ́n sá gbà ọlọ́run kọ́ gbà fún èèyàn náà lọ́ọ́ gbà fún bọ́ọ̀n tí ń sólò náà ń sóbi tí ń yàgbẹ́ lọ́ọ́ ń yàgbẹ́ bí ò ti dá níwọ náà ò dá ìwọ gbà fún jọ́lọ́run ó tara rẹ̀ dán lóhùn. Allah. ọ̀hún wá sẹ́ǹtì máa wá lọ àlìkíyàmọ̀ tá a là kọ́ bí àná mọ̀mọ́ Allah alayhi wa sallam. àbórí rẹ̀ ò pé ni ọ̀hún fẹ́ kẹ́nìkan mọ́ tán ta ni ó fi tiẹ̀ jọ. kìsìkìnì nísìn ẹ̀ tún lọ́ọ́ máa kéwù tuntun bẹ́ẹ̀ ni ó sì dá bẹ́ẹ̀ ayé ò tẹ̀lé lúzà ara tó jẹ́ wánu ńgbà tí mo rí pósítà tí mo wá rí fọ́tò tèmi náà bẹ́ẹ̀ mo ní báríkà tó fèmí náà sínú wọn nínú àti ń ta lọ wọ́n fi pósítà rẹ̀ sáà ní olóríire inú rẹ̀ odò orí rẹ̀ burú ni wọ́n lọ já sínú orí ibú ọkùnrin kan ó ní wàlẹ́ àwọn mú invitation wá bá wọn ó ní wọn ò kọ́ ṣéwù sí bàbá dáná ó nínú wá bí wọn mo ní mọ̀ bínú mobile ní ọkọ̀ nǹkan ẹ̀ kini fitinẹ wọn ò mọ ń sẹ́wù náà ebi wọ́n mọ ara rẹ tó nǹkan rẹ pé àṣeyìí kí ló ń pa ara rẹ sí onígbà ọkọ àwọn ọmọdé kọ fún rẹ bọ́ bá kọ́ tó o tún máa kùn ún ó mà lè bọ́ sínú àṣẹ ẹni tó níyà. Allah. tó pé ọkọ fún rẹ mo sì bọ́ ọkọ. Allah. alikọ́bùlù ni munafi li rọ́ọ̀dì mo sọ fáwọn èèyàn jọ kan lọ́dọ̀ yẹ sàtàrù rẹ mo ti sọ mo ní kò sábúrú kéèyàn má ma yí mi èmi lèmi ma yí ara mi bọ́ gbága mi sẹ́yìn ma sì gbé iwájú tábà ní kí ló dé ma ní ọba tó ní mi ò fi mi sẹ́yìn wájú mi wá èsè tó gbà èsè tó gbà ẹ lọ gbà ẹni tí o bá lẹ́ni tó gbà fún lánàá kò ní lọ́mọ ń bẹ̀ lọ́la. Allah. wàláyé tàláyé gbogbo ẹni tí ó score lórí fídì wọn ó paasi sí ni. Naam. You cannot hold ball yourself and score yourself. It's not possible. That is 11 here, 11 there. That's at 22. You can't take ball yourself and score for yourself. Then when láti pass is here, who is that person? Is it number 7? Is it number 11? Is it number 5? Is it number 1? We don't know. You just have to score. Al-Qabul. Number 4. Al-Inkiyadu al-Munafi li-shar. Al-Inkiyad. Kọ́ lẹ́ni tó ń tẹ̀lé ìtumọ̀ la ilaha illallah. Allah. Wọ́n máa tẹ̀lé Inkiyad. Wọ́n ní lọ ẹ̀jẹ̀ lọ. Wọ́n ní bọ̀ ẹ̀jẹ̀ bọ̀. Imaamu Ghazali rahimahullah. Rahimahullah ta'ala. Wọ́n máa kí o kàn ó ní kálọ̀. Máa pe okọ̀ mi ó máa pe okọ̀ lọ. Wọ́n máa kí wàá súnmọ́ ńgbà tó yá ló bá pe okọ̀ rẹ̀ mọ́. Ó bá ní Ọlọ́run ní pé mi ní ó máa pọ̀ lọ́hùn. Ọmọ kí o kàn tẹ̀lé ni. Kí ló dé? Ẹ ti rojọ́ ọ̀dọ̀ yín ni mo sì fẹ́ bí mo ṣe like yín tó ẹ disappoint me. Allah. Kí ló dé? Why are you murmuring and shouting? I'm a lecturer. I must be silent in lecture. Listen attentively.
mọ́jọ́ téèyàn máa gbọ́rọ̀ tí ó fi sáyé. Allah. àlè inkiyad bó lọ gbà fọ́kọ rẹ dé wo ẹ̀yin mo lọ́rọ̀ bá sọ ẹ má mọ òye gbogbo ẹni tí ń wá ẹ wo bọ́kọ yín ti rí ẹnìkan wá ń tiẹ̀ ń wá fa téèyàn ò bá máa wù á bá ti rí kò dáa fún wa nù ògbón kankan ni ẹ wò ẹ ṣe pẹ́ tó bá kí ló wá kàn pẹ̀lú bó ṣe pẹ́ àbí kò ṣètò bí o ṣe ní wà kí ló kàn yín má máa wo bẹ gbogbo tó lọ́mọ láàrin wọn lánàá wọ́n máa ṣe sùúrù tàfà ni ọ̀rọ̀ ńlá àwọn baba tí a wọ́n yan obìnrin jọ bí ìgbà téèyàn yan ẹ̀kọ́ ọ̀rọ̀ pólísì ni yóò máa lé ká ni àbórí ilé tún wà lára ilé jẹ́ aṣọ díẹ̀ sáré yóò tún wà lára ilé jẹ́ aṣọ díẹ̀ sáré yóò tún wà lára ilé èyàn máa lé ká ni ọmọ tí wọ́n ń gbè lórí rẹ̀ ẹ̀yìn gàgà ọ̀sẹ̀ àdúrà sọ̀nà kan ọmọ ṣe ká ni ṣe ọkùn ṣáà ibi. Allah. ó bá wù ọmọ gbọ́ ìwọ jòkó síbẹ̀ wọ ilé. Al-inkiyadu al-munafil sharqi. ẹnìkan tó bá tọkọ ẹ̀ jẹ́ mo sọ sítórì kan fún yín bàbá àgbàdá ńlá ìyàwó ń gba àwẹ̀ fọ́kọ ẹ̀ ń sì ṣàdúrà fún fódìdí ọjọ́ 14 ọkọ ò sì mọ̀ ó wá níjọ́ kẹrìnlá wọn ọkọ bọ̀ báyìí ọkọ wa ń bọ̀ ó wá ní ẹ kúnlẹ̀ kọ́lọ̀ ó sì ṣe ń tẹ́ ń fẹ́ ó wá ní àbórí rẹ̀ ó pè ní ní máa kúnlẹ̀ fún bó ṣe wọlé lọ́nu ó di ìjọ́ kẹta ló bá sọ ọ̀rọ̀ mo ní jẹ́ àlọ́ ọba kí sí mi ní abájọ́ lọ kúnlẹ̀ ní àṣẹ kan ló sọ̀rọ̀ lára ẹ̀ sólè bóun bá ní ká jẹ́ àlọ́ abadibẹ báṣẹ dẹ́wọ̀n náà báyìí lèmi ń kúnlẹ̀ mu ni ẹ má bínú yà wá ó lé mi ni mo ní ẹ̀yin kọ́ màá mi a ní kí ló dé mo ní ó ní òní kẹ́ kúnlẹ̀ ń jẹta ó ní bàbá fẹ́lẹ́ ó ti kọjá. Allah. olóhùn kan ló bá mi sọ̀rọ̀ pé tó bá kúnlẹ̀ kó tọrọ ní ti ń fẹ́ àlè inkiyadu. Al-inkiyadu. ọjẹ́ tẹ̀ falẹ̀ yẹ. Al-munafil àbóyá pé ni sharqi. tàǹkì àná ìsàsálàmù sọ́bà ọ múra kankan tó bá dà kí á mọ ọlọ́run ó tún lóhùn mọ́ rí. Allah. àlè inkiyad alọ́mọnulé àwọn èèyàn sì sọ dànù síta nígbà tí wọ́n rí pé ta mo fẹ́ pè sí la àwọn ilé ọlọ́run pé àwọn ilé yóò lára tó lè gbà sí ẹ jẹ́ ń gbé lọ jìnnà ká máa wo ògónú lé ń ta Allah. ẹ kàn rọ́ màkà yóò kàn dìde ń bì kan ní ibẹ̀ kí wọ́n ti ní wọ́n kàn yọ ń bẹ̀ ni Allah. ẹ lọ ní kíyàdù al-munafil shirk wọ́n jẹ́ kí nǹkan kan dà ma ó yá. Al-ikhlasu al-munafil sharqi. al-ikhlas lọ ní sincerity al-munafil shirk èyí tí ó gbà ó kó ń bi pé nǹkan kan tún bẹ lẹ́yìn ọlọ́run àfọlọ́run Allah. wàláì aqsamtu billah lẹ́yìn ọlọ́run àfọlọ́run ẹ jẹ́ amúra sí wàláì ọ̀ débi ọlọ́run ìkìlásù ni sincerity pé ṣe bọ́lọ̀ ni ẹ gbọ́ Mawlana ní ṣé Alhaji Ibrahim Radiyallahu ta'ala. ṣé òun ní tawaitu wa sa'altu tariqa ila al-haqq likulli muridil wasli lil-haqq bila sọ́fẹ́ lọ́dọ̀ ọlọ́run kálọ̀ èmi bàrà mo mọ̀ ọ́ débẹ̀ ntọ́ bá rí ọmọ ṣe wọ́n ní ọ̀fọ̀sọ ọlọ́wọ́ rẹ̀ dọ̀tí tọwọ́ bọ̀ ní omi náà Sheikh al-Islam sọ́wọ́ rẹ̀ dọ̀tí ni àní ọ̀fọ̀sọ. ó yá number 6 As-sidqu al-munafil kadhibi. lọ lóòótọ́ bí baba sọlá ti pera wọn fọlọ́wọ́ lágbà ni wọ́n gbà lọ́lọ́run bá farọ́ kú ọ̀nbẹ Aristotle the great scientist of the world ó ní tí lọ́ọ́ bá tóbi tán yóò dòótọ́ mo wá gbé ọ̀rọ̀ ń kalẹ̀ mo wá ní ẹ wá this is a case and research mo wá ṣe research mo wá ní okay and I will show you mo wá ní wá ọlọ́run ọ sọ gbogbo ń tá a bá fẹ́ dòótọ́ lóòótọ́ àmọ́ yóò jọ bí eré àwọn dèdèrè àwọn tí wọ́n ń ṣe kinní níbi ọ̀nà express yẹn wọ́n ṣe kinní ẹ̀ ó kàn dàbí wàláì ọ̀lẹ́ rẹ́rìn wàláì ó dẹ̀ dìde láàrin ìjọba yìí ó ní I need 5 million naira now mo wo life mo with come you must be ọkùnrin ọ̀dàntí wí mọ́ kí ló pè wọ́n ọmọ alibarika á sọ̀rọ̀ confidence I need 5 billion now good of you
ó sì dìde ó bá ní there must be a person here to give God ẹnì kankan ní I give 1 billion ó kàn pé ni mo ní okay Allah. asidiku almunafi lilkazbi innahu binafsihi arafa annahu kadhibun lakin tasaddaqa fi sidqihi fa ajabahu rabbu sidiq Allah. kayfa la yakunu sadiqu sadiqa ìwọ fúnra ẹ lọ ń jára rẹ ìwọ lọ sọ pé ìṣòótọ́ Ọlọ́run ní máa dúró ńgbà tó sọ pé Ọlọ́run pa Allah. ìwọ sì sọpọ ọ̀tọ̀ ni ọ mo ti bẹ̀ mo ní wá èmi náà lo amẹ́ríkà ní ìsìn wàláì bíláì lásì mo kàn lọ bá bàbá kan ní Ọlọ́run sì kẹ́ wọn mo ní pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ fún mi ní 200,000 wọ́n ní kí ló dé ẹ máa ń jẹ olókè mo fún ọ 250 mo láṣẹ dé wàláì ó sì kó 250 lémi lọ mo ló dàbọ̀ bàbá wọn wá rí i pé n sá ń lọ n bò tó bí 30 minutes ó kàn dé ni ó ní kí ló dé ọ ṣerú èyí rí mo láṣẹ kan ló dé wọn ni wọn pọ̀ sílẹ̀ yín mo ti parí ẹ̀ ṣùgbọ́n yóò dákẹ́ fi 250 kù ó ní kí ló dé mo ní kó lè dúró sínú lẹ́yìn ó lè padà lọ ó sì tún 250 kù ọ̀dà nǹkan mọ̀. asidiku alimunafi lilkazbi. sọ fáyé wípé mo wá lóòótọ́ ń bẹ̀ ni kí ló kàn ọ́ ẹni wọ́n sori ibùlé wọn ká máa ṣe lọ èmi ló kàn ọ́ pẹ̀lú tí ó kàn ọ́ sọ fáyé kó dodo mo gbé dání fa alamu anahu. La ilaha illallah. àwọn yẹn ṣeré ọwọ́ wọn jánà ìwà ń sọ pé wèrè oríire ò pé ó mọ nǹkan tí ń ṣẹlẹ̀ láyé wípé ọba wa tí ìjọ lọ́hùn yóò sọ̀pọ́tì bí ọba lọ́hùn fẹ́ wà á sá fún bí tí ò bá sí. mo lọ sí Madina Kaula ọ̀rẹ́ wa kan wá sọ owó nù ọmọ kan wá ń bọ̀ kò ju bíi 10 years lọ lára àwọn ọmọ yẹn sì ni kìsìkì ṣe bá ọmọ bí wọ́n ti máa rí àwọn ọmọ yẹn sì yẹn wọ́n ga gbogbo báyìí wọ́n ń bọ̀ báyìí mo ní àṣìgbọ́wọ̀ lọ́fù ọ̀nà òtí gbọ́dọ̀ bá mi ìtumọ̀ ẹni pé owó tá a mú dání ó sọnù ó kàn sí báyìí bàbá kan bá ń bọ̀ ló bá ní kí ló dé ń bá sọ fún ó bá sọ wọ̀ lọ́fù ó ní ká tẹ́wọ́ lábá tẹ́wọ́ ó sì tó ní 10 minutes mo ní tó wí ni pé àárì ọ̀rẹ́ mi ní àárì kẹ́mo ní ó ti ní ìṣẹ́jú mẹ́wàá wallahi tallahi ìṣẹ́jú mẹ́wàá ò tí pé àárí pọ́ọ̀sì padà Allah. pẹ̀lú owó tí mẹ́nu ẹ̀ mo kàn ń lé e lọ ni ẹni tí tún ṣeré lọ mo kàn ń lé e lọ ni mo bá bá mi ní kọ́ọ̀n bàbá mo bá kúnlẹ̀ báyìí ní ẹ dákun Allah. ẹ ṣàánú mi èmi rí wà sísè àmọ́ kò dowó fàṣẹ́sì gbogbo owó tó kù rè ó kàn sí báyìí ó ní the go house ìsún káwọ́lá ń jọ náà the go house house lówí kò sọ pé lè káwọ́lá go house why tí wàá ṣe sunlé ńlé ẹ gbọ́dọ̀ ní go house why do I sleep for káwọ́lá bí mo ṣe parí sí ara nu adamallahu ayatik. asidiku alimunafi lilkazbi. ọlọ́wọ́ lágbà sẹ́ńjọ́ tẹ gbàǹtẹ́ fi rí báyìí wọ́n sọ pé barakallahu fika náà ni wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn lónìí ọ̀n béèrè déètì wọ́n kọ déètì sí barakallahu. máa lọ ní kí ló mú ọtọ́ máa lọ. what the last one let's go home. alimuhabbatu alimunafiyatun lilbaghdai. ẹ wo ẹ fẹ́ràn ọkọ yín pátápátá ìwà ní fẹ́ rí nǹkan mi mọ́ ẹ tán sínú fẹ́ pé ẹ wá oríire wa rẹ̀ á jókòó tì torówó lágbà fẹ́ràn Ọlọ́run ni nítorí bírè alimahaba lọ nífẹ̀ẹ́ tán yẹnyẹn alimunafiya lilbaghdai ọ ní rí i pé kórìíra wà ṣé Ibrahima. yes radiyallahu ta'ala anhu. bàbá wọn it's a case study. a ní àwọn fẹ́ràn ànábì débi pé nìkan ò lè fẹ́ràn rẹ̀ bí àwọn mọ́. mo morin náà yìí fẹ́ tá a bá ti fà yógùn mo wá jókòó mo wá wò pé òkè bàbá yìí kàn wò pé nǹkan tí mo ṣe ni pé ṣé wọ́n lọ́lọ́run fẹ́ èmi ò wá fẹ́ wọ̀ tán nígbà n bá fẹ́ kú sí Ọlọ́run ọ lọ wá nǹkan wá lọ́dọ̀ ọ̀gá rẹ̀ Ọlọ́run ọ fẹ́ mi. anabi kan wò pé òkè baba máa sórí ire lọ. sallallahu alayhi wa sallam. ó fẹ́ ń tọ́ fẹ́ almunafiyatu lilbaghdai ìkórìíra kú ọ̀lẹ́mí ẹ Ọlọ́run tó fẹ́ lọ sàmà fẹ́ lọ olówó lágbà ní wánú lé ìwà sunkún. àmín.
Amina. sàmì tóbi ti ń fẹ́. Àmín. ẹ̀yin ẹ má rí ọ̀tá dénú ẹ má wá rí gbogbo ọ̀tá ẹ sáà mọ́ bá ti ń lọ ẹ mọ́ bá ti ń lọ òsì tó kàn yín Allah. ẹni tó bá fẹ́ wọkọ̀ yín kò wọ ẹni tí ò wọkọ̀ sọ́mọ́kọ̀ míì tí ó kọ̀ ọ́ wọ́n lọ́kọ̀ oríire kún ọwá ní ó ti dá ẹ mọ́ nso ìwọ tó yẹ kọ́ gan Allah. àbóríire ò pé ni Allah. ẹgbẹ́ mi lẹ́sẹ̀ ẹgbẹ́ láàfù mi. níbi ọkọ̀ oríire tó bá ilé sí n ò ní gbé mi kalẹ̀. tó bá wọ ọmọ standing. Allah. Allah. ẹ rántí iye ẹni tó fẹ́ rí báyìí tí ò rí bẹ́ẹ̀ gbogbo ayé ló wù. aláàánú ni ó wù yín mí àti ẹ ẹ náà. fi kún àánú Allah. àsìkárù táǹsì ò lè gbà bí ò bá ní sàrà nu Allah. èmi lẹni àwa ṣe lẹ́kọ̀ọ́ ibà wa jẹ sàrà ni Allah. n tẹ́ wí ni ẹ Allah. má bọ̀ lẹ́kọ̀ọ́ Allah. ọ̀bẹ̀lẹ̀ ẹ wá jẹ. àfúntìjà ní àjọ kan gbogbo ẹni tìjà ní ẹ wá ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ ṣe sàrà ni Allah. èmi ò mẹ́ni tí ó dé àyín ní ìsìtínú rẹ̀ ò ní dùn tara rẹ̀ ò ní yá Allah. torí n tẹ́ fẹ́ Allah. ẹ rántí ẹni tó nìyí tí jọ́ lọ́hùn Allah. n ti ń pín pọ̀ kò ní pín in lẹ́kún Allah. Amina. ẹ bá ń sàmì Amina. kò ní pín kú fún yín àmì Amina. èyí tó ti pín yìí kò ní bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ yín Amina ya Allah. èyí tó ti pín yìí kò ní bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ yín Amina. gbogbo èèyàn ni ó fẹ́ ṣọ̀rẹ́ àmọ́ ẹ wo ta la jọra wa. Allah. There is always negative beside positive. Allah. But when negative dictates itself, let it be negative. Má fira rẹ wẹ́ nìkan. Bàbá olówó lágbà, èèyàn ló ṣòro jù. Ẹ̀rù wọn a máa bà mí. Bẹ́ẹ̀ ti rí ẹnu wọn bá tọ́lọ̀ ń ṣe fún mi. Mi fi báyàn sáwàdà. ó ṣe rí nìyẹn o. gbà mí aṣọ rẹ bí ajá díẹ̀. Wàláhì tàlà. Bẹ́ẹ̀ni. Tọ́ bá ní sunlé ẹnìkan wọn àṣọ fún ọmọ pé ẹjẹ́ á lọ. Ẹjẹ́ á Wọ́n bá lọ. ní kí ló dé mo ní yóò wù tún dọ̀la. ibi wọ́n ti ra oríire rí wọ́n. Allah. Ẹni ó bá fi ṣeré yóò ṣòfò. Allah. Allah. Ẹ dákun ẹ má fi ṣeré mo fọlọ́ ń bẹ̀ yín ẹ bá àwọn ẹni aré pàdé láyé tora eré ló kù táyé ń kówó lé Allah. ọ̀rí ọmọ tí wọ́n ń gbá bọ́ọ̀lù ọ̀rá dúró owó tán gbà Wallahi. èló ni wọ́n fún àwa tá a múra kankan tá a mọ gbogbo kí ó tán po. La ilaha illallah. bàbá dáadáa mo sọ ọ̀rọ̀ kan fún àwọn tẹ̀fílíkì kan oníwàlẹ́ mo mọ kí ó débi pé kò sẹ́kù lẹ̀ onílà àdàmú nígbẹ́nu ẹ̀ sọ lẹ́yìn Wallahi. kúránì kí ló kù nù kéwù àbọ̀ fẹ́ sí òfo ni. OPPO. Allah. Wallahi ó pọ̀. lẹ́yìn kúránì mo ní mo mọ kí gbogbo kéwù táwọn wá ń sọkún Wallahi. lẹ́yìn kúránì ṣé kéwù kù. Allah. kò sí má súra 114 ebi yòókù àjọ lọ mọ́ra wa bọ́ba lọ ọmọ bàlágà máa ṣe lọ bọ́ba ọmọ ntìkì ayé ẹ̀ ó da bọ́ba ọmọ náà wù wàhálà tiẹ̀ alẹ́ mi ta ó ta lẹ́nu. ìwọ máa bá tiẹ̀ lọ. Allah. lọ́kọ̀ pẹ̀lú Aláyé mẹ́kọ́ mi. bàlágà tèmi la yé kún gbọ́ wò gbọ́ Allah. tiẹ̀ ẹ̀rọ wa tán mọ́ra kankan. tọ́ ta ló wá bàlágà nù wá ní wọ́n ìsìn kírun bí ara Saudi. ẹ̀dọ́gbẹ̀ tẹ́wọ́ àdúrà ilé yá. Àmín.